Ẹ kálẹ́ o, ẹ̀yin ọmọ ìyá mi, jákèjádò àgbáláyé, ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, mo kí yín a kú dédé àsìkò yìí o. Fídíò ọba Olúwo kan ni mo tún mú wá fún yín o. Ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, ǹjẹ́ ẹ mọ̀ pé késekése lẹ tí ì rí? Fídíò tí mo fẹ́ fún yín ní kàsàkàsà bàbá késekése tí Olúwo ti ń dán lára nílùú Ìwó. Mo ní díẹ̀ lẹ tí ń rí nínú àwọn iṣẹ́ ibi àti bí Olúwo bó ṣe ń ba ilẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú ẹ̀yin náà mọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi ò fẹ́ pẹ́ púpọ̀. Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí kẹ́ ẹ tún gbọ́ nǹkan tí ọba Olúwo sọ. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa. A ò ní padà lẹ́yìn bọ̀bọ̀ yìí títí tá a máa fi rí wípé àwọn onílẹ̀ wọ́n ṣe ìdájọ́ fún. Torí pé a rí ọba Olúwo gẹ́gẹ́ bí ọba tó gba àbọ̀dé fún ilẹ̀ Yorùbá. A rí ọba Olúwo tó jẹ́ pé tí ogun bá jà nílẹ̀ Yorùbá lónìí, tí Olódùmarè dẹ̀ ní jẹ́ kí ogun ó jà. Ṣùgbọ́n tó bá wáyé bẹ́ẹ̀, ọba Olúwo máa ṣílẹ̀kùlẹ̀ ni pé kó lọ máa bá, torí ó ti believe, torí àwọn tó máa bá wa jà mùsùlùmí ni wọ́n. Ó máa sọpọ́ọ̀tì wọn wípé kó lọ pa ilẹ̀ Yorùbá run so that kí ẹ̀sìn Usman Dan Fodio lè dúró. Mo mọ̀ pé ọba Olúwo máa bá wa jagun. Ìdí nìyẹn tí èmi àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n Olúmáìkan Balọ́lá JP tí mo fi mọ̀ wípé ọjọ́ kan máa jọ́kan fọba Olúwo. Torí pé èèyàn ò lè ṣe yìí kó mu jẹ. Gbogbo wa náà la gbọ́ ìtàn Baṣọ̀run Gáà, a gbọ́ nǹkan tó gbẹ̀yìn rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ jù. Ẹ tún wo itú tí ọba Olúwo pa. Ẹ wo àwọn ọ̀rọ̀ tó tún jáde láti ẹnu ọba Olúwo. Àwọn ọmọ Yorùbá, ògidì ọmọ Yorùbá ń bẹ lọ́dọ̀ ẹ o nígbà tó ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa pé ǹjẹ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ wo fídíò yìí. Tẹ́ bá rí mi tẹ́ ń sọ pé àwọn onífá ń sọ̀rọ̀ wọ́n ń sọ kínní kan. I am the custodian of tradition and culture. Èmi ni màá defend our tradition. Èmi màá defend culture. But I'm not here to defend your religion. I'm not here to defend Ifá. I'm not here to Ifá is a worshiping, is a way of worship. That's a religion. And ẹ má ṣe Ifá yín. And ẹ má sọ pé Yorùbá, because what is deity worshiping? Ẹ máa ń bọ òrìṣà, it's universal. Ń bọ òrìṣà tẹ́lẹ̀ ní Amẹ́ríkà, wọ́n ń bọ tẹ́lẹ̀ ní Mecca, wọ́n ń bọ tẹ́lẹ̀ ní Jerusalem, wọ́n ń bọ tẹ́lẹ̀ ní everywhere in the world. It's universal. But kéèyàn wá sọ pé òrìṣà ní àṣà Yorùbá, òrìṣà people, then you have me to contend with. Àyè sọ fún yín pé àṣà tèmi tẹ́ tí rí aṣọ tí mo wọ̀ tí má ti wọ ṣe ń gbé ìwọ fìlà tẹ́lẹ̀ òun màmá wa ẹ̀ẹ́dẹ̀ wọ ṣòkòtò yẹn ní ilé ìgbọ̀n bóyá Yorùbá ní báyìí. Àwọn bàbá wa náà wọ́n wọ níkà àti jeans níkà and wọ́n dẹ̀ tún pé yóò tún mọ̀ pé that's the American way. But tí n bá ti dé abetí ajá tí mo wọ kẹ̀kẹ́ tí mo wọ dànsíkì tí mo wọ lẹ̀kẹ̀ wọ́n sọ Yorùbá wọ́n ń lùlù gángan àṣà nìyẹn ìṣe nìyẹn má
kan pé wọ́n ń bọ̀ ọ̀sà anybody tó bá join ẹ̀ mọ́ àṣà tiwa he has me to fight with àwọn àwọn tí ó borí kò sẹ́ni tó lè gba culture and tradition wa lọ́wọ́ tiwa we are born with it when you are born in China you wear what the Chinese wear when you are born in Yoruba land when you are born in the Igbo land you wear the George and abi ibi orí bá dání sílé yìí àwọn ẹgbẹ́ tí a bá ti ṣe bẹ́ẹ̀ ó yóò bá yàn dàgbà ni kò sẹ́ni tó lè gbà á ṣùgbọ́n tí ń bá àṣà wa jẹ́ táwọn èèyàn fi ń kórìíra àṣà wa àti ṣe Yorùbá ń lo òrìṣà bíbọ àwọn ìyẹn ni alákòóbá àwọn ìyẹn lonítọ̀tí tí wọ́n fẹ́ máa Olódùmarè tó ń dẹ̀ jẹ̀jẹ̀ káwa mọ̀ ní pé ìwọ kò gbọdọ̀ forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn so ẹ wá fẹ́ jẹ́ káwa Yorùbá ká máa gbé ègún káàkiri ègún ni wọ́n fẹ́ lú ègún mọ́ culture tiwa àbí ẹ̀yin Christian ṣe àbí wọn àbófin kọ́ ni fún yín ni ẹ̀yin tẹ́ jẹ́ Christian bí òfin ni Jésù náà sì sọ pé I did not come to abolish the law but to fulfill tẹ́bà tẹ̀sán mi Christianity and Christianity is not culture it's not tradition Islam is not a culture or tradition abi Agboisa is not culture and tradition it is a way of worship let everybody worship what they want but don't mix it with the beautiful great Yoruba culture and tradition we have this beautiful tradition and culture nobody it is beautiful I love it but I hate with passion idol worshiping or idolatry with passion hatred it cannot join because why because of my office I might not hate it if I'm not in the position tí mo wà yìí a position ní ọba àwọn ọba ló fẹ́ mi jọba it's my office ẹ̀yin tẹ́ ẹ̀ bá sí lọ́fíìsì ẹ lè má yé ti bọ̀rìṣà kẹ́yìn àbí kẹ́ẹ̀jọ tolerate but I cannot tolerate ìbọ̀rìṣà àwọn èèyàn tí bá ń ṣe èdè mi ó sọ fún wọn ní pé ó ní láti yí padà ìgbà ẹ wà lọ́jà ó yẹ ọmọ tuntun wọ́ ẹni tó yẹ bá wọ́ lù yìí tó lọ́ wọ́n máa bọ màálù wọ́n máa bọ ejò sẹ́ni kébì náà máa bá wọn bọ́ ni no àwọn ọba tí wọ́n máa bẹ̀rù àwọn oníkíní yẹn ni wọ́n máa bẹ̀rù wọn á kó wọn láyà jẹ òṣòlóògùn kan babaláwo kan ilẹ̀ Yorùbá yìí ọba tèmi jẹ yìí wọn ò tó bẹ́ẹ̀ wọn ò bí babaláwo ọ̀nà kọ́ńtrà ẹ̀ ayé ẹ̀ bàjẹ́ nìyẹn níwájú ọba àwọn ọba tó fi mí jọba. Bàbá, Ọlọ́run jẹ́nu yóò dùn kalẹ̀. Gbogbo ọ̀tá yìí wọ́n fi sáyé lọ sọ́rọ̀. Pẹ́sẹ̀ ní wọ́n pọ̀ tó lápá ló Ọlọ́run ẹ̀yìn lẹ́ẹ̀gbọ́n tí wọ́n ti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ló àbáríkọ́lá tó bí Ọlọ́run. Àbáríkọ́lá agbá Ọlọ́run tó rẹ̀ yín sẹ́. Gbogbo nọ́sífà ti lẹ̀ wó wọn kì í. Wọ́n ní bàbá wa ní kí yóò. Gbogbo nọ́sífà tó Ọ̀ṣun náà ní ká wá tún forúkọ àwọn jẹ́ fún yín. Ẹ̀kọ́tà náà tún ní abáwọn kì í látẹ̀kọ́. Wọ́n ní kò ní pé tẹ́tẹ̀ ń ṣe yìí. Àwọn ọ̀rọ̀ bá tọ́jú ọyún o. Àwọn ọ̀rọ̀ bá tọ́jú ọyún. Ẹ mú fòyà, ẹ̀yin ní ìjáyà, tẹ́ ń já wọn láyà.
ọ̀rọ̀ yẹn ní ẹni tá a fi náà tẹ̀ ọ̀rọ̀ yẹn ní ọjà kó yóò kì í responsibility tiẹ̀ nìyẹn ọgbọ́dọ̀ kì í ẹ̀yin lẹ́nu àpàṣẹ tí lọ ẹ̀yin lẹ́nu àpàṣẹ tí lọ ọba tí ń kọ yín máa ṣe kò ní yẹ ṣiṣẹ́ lọ́nà àwọn ìjọba gbogbo ọ̀gbọ̀n láṣìírí ní àwọn tó wà lókè ní ìjọba ó ní tí ìjọba bá yọ ọba gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n bá yọ ọba ó lẹ́nu kò olówó yọ ọlábẹ̀ ìjọba lọ dá ìwò ògbòmí ilẹ̀ nígbà tó ń rí àwòrán bí a ṣe wẹ́kọ̀ mú yí ayé ò ní rí yọ olóhùn láwòrán bẹ́ ìwò ṣe wẹ́kọ̀mù bàbá olúwo kò wá wò pé alóṣùkù níwo tí ò sí ẹni ọ̀wà lọ sí tù ọ pariwo pé ẹjẹ́ mi lóhùn kọ̀fọ́ọ̀mù ní tí mo sọ yóò ebi sọ̀rọ̀ wọn yóò mo ní wọn náà máa wò fún ọ orí ha wọlọ́n ọlá kábíyèsí jẹ gbádùn lórí náà gbádùn lórí gbádùn mo ní mo ṣe ń bọ́lá kábíyèsí bẹ́ẹ̀ lọ́wọ́ ti gbádùn pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run gbogbo tí jẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run ní yóò tọ́ gbogbo pátá àwọn àwí ayé àlùkùránì ẹ̀wù tẹ̀lé lẹ́yìn ìta abẹ́ ṣe jù báyìí lọ àmọ́ nítorí nǹkan bíi méjì mẹ́ta ọ̀rọ̀ mi ti pọ̀ jù ìrònú sì ní bí ọmọ jẹ́ ọ̀bọ̀ wa kábíyèsí pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe lọ́hùn táwa náà fojú rí àsìkò kí wọ́n máa sùn lọ́wọ́ kí wọ́n máa sinmi àsìkò kí wọ́n máa sùn kí wọ́n máa sinmi náà wà. Tàbá wá láwàá bínú wá ṣe ń dùn láti máa bá yín sọ̀rọ̀ àátún disturb òun yìí. Orí ọba jẹ́ pé bínú wá ṣe ń dùn ni àkú omi lónìí o. Àádùn wá sí bí mi. Àwọn èèyàn wá fẹ́ dà. Torí inú ẹ̀ ń dùn pọ̀. Àyà tí àbí súrà tí Ọlọ́run fi dá tóbi dá dé gbogbo ọ̀rọ̀ ànábì. Bẹ́ẹ̀ni, àbẹ́ ti lọlé, àwọn ọ̀rẹ́ ìlọ́wọ́. Ní máa wà ń ta kí wọ́n wọlé, ní máa ìtì lọ náà, àmọ̀ bí ṣe àjẹ́ lọ. Ọlọ́run fi àyà yìí àti súrà yìí ó fi dé sí ànábì ládé yìí. Súrà tó lè fàtí yìí. Súrà tọ́lọ́ fi ṣe kọ́kọ́rọ́ tó fi sí ọ̀nà orí. Yọ tí ànábì gba sàtífíkèètì. Sàtífíkèètì pé mo yọ́nú sí ọ̀tán. Ọlọ́run bá yọ́nú sí yín tán. Ọlọ́run bá ti yọ́nú sí ìfẹ́ tí ó jù. Pé ìfásọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láì dá tí ó tún bàjẹ́ ní o. Bẹ́ẹ̀ bá bínú rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ máa yòrò ní o. Ọlọ́run ló ṣe ní lókè o. Ohun ló ṣe ní náà o. Ẹ̀dì bí ìdájọ́. Ọlọ́run sọ ọ́nà àyà yìí fún wa. Ó ti bá náà bí sọ̀rọ̀ sí ìgbọ̀nà. Ó ti dùn tó pọ̀ o. Ó ti ṣe àìmọye oore fún ànábì. Wọ́n pọ̀ ọ̀nà sọ́wọ́fà. Ìgbà ọ̀gbọ́gbà àgbàlagbà iná àtẹ́lẹ́ kàlíkà ó sára. Ọ̀gbọ́n lè òkúta àbáníyá nínú sáà ní àkà olórí àbúgbà. Yóò di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Ọlọ́wọ́ sọ lọ́yà yìí, ó ní ìnà pàtàkì dàkà. Ànábì kọ́ gbọ́ àyà ọ̀. Ànábì bẹ̀rẹ̀ rẹ̀ ní Músẹ́.
pé iná bàtà náà lọ́nà àti sínú ìkẹ́ wa àti sínú orí wa ọlọ́run ọlá ẹ̀ta bá sọ̀rọ̀ ọ̀dọ́ wa ọdún wo ọlọ́run bá ní sí orí fẹ́ẹ́ kọ̀ọ̀kan. ọlọ́run kì í ṣe pé mo sí lásán o tàwọn kí ni kákápá mọ̀ nǹkan méjì lọ wọlé mẹ́ta kan sì wà mẹ́ iná dájúdájú wọ́n ní fàtánà lákà ó ti sí ìlà gbogbo kẹ́ẹ̀tì fún ọ fati hambina hàn tó wí ẹ tàwọn kí nìkan ọmọ tó yẹ pé tó bá sọ̀rọ̀ tí ò kápá máa gan ọ̀rọ̀ lọ́sọ ó tún wá kápá máa kí n ti ń ṣàlàyé fún abẹ ni pé gbogbo ẹni tó bá lówó di orí ẹ lọ́wọ́ yóò dòre fún ọ. ó ní fati hambina ó tún wá ní mo fi iná. kí ló wá wí tẹ̀lé? Ọlọ́run tó yẹ kí n ṣe léyìí fún ọ o ní wípé gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ láti gbọ́ tó ti dáyé àti tó ń ṣẹ̀ lọ́wọ́ àti tó tún máa ṣẹ̀ tó fi kó yé èmi Ọlọ́run ti forí jọ. wàyí tí ìmọ̀ ní mẹ́ta wà lẹ́yìnká ìdẹ̀rẹ̀ ìní Ọlọ́run yóò máa lọ lórí rẹ tí ò ní dáwọ́ dúró ni wàyà àdìyàká siratan mustaqima gbogbo bí tó o bá ti kojú sí ẹ̀yìn Ọlọ́run kọjú sí. ẹ̀yà ń sọ̀rọ̀ kan lọ. àjọ ìwé ẹ̀wù tẹ̀lé mi lẹ́yìn ẹ̀ nà kásí bàbá olú kàlùbọ́ǹkà ẹ̀ nà sí bàbá tẹ́ bá dé ní wàyà ń sọ̀rọ̀ kan lọ. Àwa wí nígbà méjìlá, tábà wá wí kejìlá tán, àwa ka jáhà nẹ́sìmù láàyè, pẹ̀lú sílẹ̀ láàyè, wọ́n fi ìsákún. Tẹ́ ẹ máa ti jẹ́ ìsá, lọ́dọ̀ àwọn oníyìnbó wẹ̀ nígbà tí kọ́ eléyìí dé. Kò sí ìgbà tí máa àránṣe táwọn retí ti dé olú ìlú àránṣe náà táránṣe wọn á máa kọ̀ntínú lórí ajá Bismillahirrahmanirrahim ṣé o bá lámà lẹ́sìpáàtì wò owó ìlànà olúwo ẹkú oríire ìbò olú àpá gbogbo àwọn ọmọ yìí náà ti mọ iná fàtánà lákà. Allahu Akbar. Ọ̀yá Bismillahirrahmanirrahim. Inna fàtánà lákà fàtíyà mùbínà. Liyadhkura laka Allahu ta'ala min dhanbika wa yutimma ni'matahu 'alayka wa yahdiyaka siratan mustaqima wa yansuraka Allahu nasran 'azizan 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 wa yansuraka Allahu nasran 'azizan. Bismillahirrahmanirrahim. Ya Nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Salli ala Muhammadin wa sallim
nàbí Muhammad. Àpọ̀tá láyà balẹ̀ lórí ẹ̀mí nígbà kọ̀ọ̀kan. Àpọ̀tá láyà balẹ̀ lórí ẹ̀mí nígbà kọ̀ọ̀kan. Gbogbo lọ́la bàrò làbúrú ó sì máa jẹ́ tiwọn. Àlàmúná yàrá sọ́lé alámùhàmọ́dé wàṣà ìdí sàdà sí nàbí Muhammad. Jazakumullah khairan. Jazakumullah khairan. Alhamdulillah. Alhamdulillah. Ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ ọlọ́run lọ́kàn tẹ́lẹ̀ lórí pé Adéwálé Muhammad tí ọmọ tó ń wó sí ìlú ọlọ́run tí ọmọ ilé epo láàpọ̀ ní sí ìlú tẹ̀lé máa ń pè pọ̀ lápò ní ìgbò láti máa ṣe pé àwọn ọ̀bá irú òun fẹ́ bọ́lọ̀ ń wo ọlá àti ẹ̀ pé òun gbẹ́rù kẹta tí ó sọ bí wọ́n sì máa ṣe. Àti máa bá sì máa sin ọlọ́run ṣojú rẹ̀. Ọba wa kan ọba. Ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó sí ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ bó sì wọ́n lọ́ọ̀ ní ìsọ̀rọ̀ wọ́n gbà náà bá mọ́tò wọn lábà wọ́n mọ̀ bá àdírẹ́sì ìbùsùn wọn lábà wọ́n mọ̀ bá aago mélòó lódò wọ́n mọ̀ bá fóònù. Kámẹ́rà ní àwọn kan ò rí. Àwọn kan ò rí báírò. Àwọn kan ò rí ìwé. Ìwà rí ìwé. Àdúgbò pé àwọn kan ò bá ìran. Àwa ríran. Ìyá gbé ọlọ́run tó. Sọ lásìkò wọn náà bá sì fẹ́ràn ọ̀la ẹgbẹ́ wọn náà mú ọlọ́run ní ọlọ́run wọ́n wọ yóò wọ láàárọ̀ ẹ̀kọ́ tí a gbé òun ìjọba sọ lásán. Gbogbo àwọn NASFAT láti orí national president títí lórí state president lórí president ní Òwò àti gbogbo àwọn ẹgbẹ́ ìṣègbè ọmọ Àwo ló pàtàkì lórí Ìwó yàtọ̀ nínú àwọn èèyàn Ọlọ́run sì yàtọ̀ ẹ̀yin ò ní bàbá tó lóòsà. Oṣooṣù sẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀kọ́ ló ṣe ẹ̀jẹ̀ aṣọ ojú ọba ojúbọ òrìṣà ọba. Àwọn kan ní odò tí ń bọ̀ láti Èkìtì
gbọ́dọ̀ kọjá ní ẹ bá ní oríṣi Ọ̀ṣun. Gbogbo ọmọ yìí náà ń bọ̀ láti ọ̀nà Ògbómọ̀ṣọ́. Ó tó kọjú Ògbómọ̀ṣọ́. Àwọn olùtọ́ra ayà láti inú òkun. Wọ́n lọ jẹ́jẹ́ wọn. Tí ọ̀wọ́ orogún fọ́lọ́, tí ọmọ wá fọ́lọ́ máa bá ẹnìkan jà, ẹ máa wọ́ta fọ́lọ́, tó bá ti bọ̀rìṣà ó ti wọ́ta fún Olódùmarè. Wọ́n Yorùbá tó bá ń bọ̀rìṣà ó ti wọ́ta fún Olódùmarè. Ọlọ́run àwọn Yorùbá, Ọlọ́run àwọn bàbá tiwa. Ó kí yín ọmọ àwo. Ògún ọmọ Èkìtì ṣe tọ́ka wọ òwú pẹ̀lú ààrẹ tó ọmọ bàbá Èkìtì lọ́ọ̀bọ̀ kó tó lọ́dọ̀ Olódùmarè. Ògún òde bí rí, òde wò rí, ọmọ wò rí, ọmọ bàbá ẹ rí. Ló wá ti ní Ògún ṣe kinní kan. Wọ́n làbà. Ọlọ́run ló di gbogbo ẹ̀. Ọlọ́run ló dá òkun. Kábíyèsí. Ọlọ́run ló dọ́lá. Wọ́n dá kankan. Òun náà sì bọ̀ ọ̀sà. Ó kí yín ọ ẹ̀yàn máa wò ó. Sọ́mà ìlú ẹ̀ ni, sọ́mà rí. Kí lọ wá débẹ̀? Ọya ìsọ́mà wò. Ilé ìrání ní Kwara. Ẹgbẹ́ ẹlẹ́mọ̀nà lọ́hùn. Kí lọ́kàwọ́ pẹ̀lú ẹ̀? Omi ọgbẹ́ ẹ̀kú, ọgbẹ́ ẹ̀kọ́kùnso, òun náà gbọ́ sómi. Ìyá mi ń bẹ ìrìbá Náíjà lójú ọjà, òun náà kó mi. Ó ṣe kúkú kó tó sọ kó mú yàn ní ẹni tó ọmọ gbàdọ́dọ̀ lọ. Kọ́kọ́ fi ọlá rẹ̀ tọrọ fún ọmọ rẹ̀. Irú ikú tó kú, irú ilé ayé tó gbé pé ọmọ rẹ̀ àti ọwọ́ rẹ̀ àti ìwọ náà kọ gbé kí n káyé rẹ̀ rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n fẹ́ bà àṣà àti ṣe ilẹ̀ Yorùbá jẹ́, à ń sọ fún wọn yí pé ẹ dákẹ́ o, àwa mà ṣà wa o, àwa mà ìṣe Yorùbá, àṣà Yorùbá ni ká wọ òfì, ká wọ sáyá, ká lu gángan, ìlú tí ń sọ̀rọ̀. Ká dọ̀bálẹ̀ fún ìyá àti bàbá. Ká jójó, wọ́n á máa jó lẹ̀ Yorùbá, wọ́n máa lọ bẹ̀ ìjó irọ́ ní pa. Àwọn òòṣà ní ìjó, òòṣà àkúnlẹ̀ bọ́ ìjó ojú kan ní máa wà. Wọ́n fẹ́ sọ ọba di ọba tí ọba ti jó, ó ti di ojú kan ní òdèdè. Àti ìmọ̀jó báwo làwọn ọmọ mi ó ṣe kú. Nígbà máa bọ̀ ọ̀bá kọ́ mẹ́ẹ̀ bí ó ṣe gbẹ́sẹ̀. Ọba ní bàbá àlú, òun ní ọkọ̀
ò sí wá ní jókòó lọ́mọ ìlú ó sì máa dúró. Ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà. Ìbọ̀rìṣà kìí ṣe àṣà, kìí ṣe ìṣe Yorùbá. Bàbá ńlá àwọ̀ òbọ̀rìṣà. Ẹ̀yin ọmọ Yorùbá, ká tiẹ̀ sọ pé ká tiẹ̀ mú àwọn bàbá wa tó ti lọ. Ọmọ kí lẹ máa ń pera yín? Ọmọ Odùduwà. Ẹ kọ́ bíra yín léèrè sódùduwà bọ òrìṣà. Ọ̀bọ Ṣàngó. Bẹ́ẹ̀ ṣe wà nísìn, ọmọ tí wọn ètí ìbí kí wọ́n wá lọ bọ́. Oòduà wà láyé, wọn parí máa gbá Ṣàngó sí láyé. Ẹbí ìdókùn tòtòtò ìyáláyà ẹ̀wọ̀n ìbí. Ṣé bàbá yín bọ Ṣàngó? Àwọn ọmọ Odùduwà ayé ni ọmọ Oòduà dìde. Ó sì ipò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Nígbà Oòduà wà láyé, nígbà Oòduà wà láyé, wọn ò tí ì bí parí máa gbá Ògún. Oòduà orí ọ̀márí, orí ní báyìí, òfojú kan. Ọmọ tí wọn ètí ìbí Oòduà wà láyé tí ò tí ì gbógun ṣòkòtò, tí ìyá rẹ̀ ò tí ì fẹ́ yálàyà rẹ̀ fún ìfẹ́. Kí ẹ̀ wá gbé àwọn ọmọ Odùduwà yẹn, ọmọ bàbá wọn, kí ẹ̀ wá gbé sí abẹ́ ẹ̀fún yìí. Lóde Ifẹ̀, bàbá ńlá tiwa Odùduwà nígbà tó lọ síbẹ̀ tó kù ní ilẹ̀ wa bí lọ́dọ̀ wa bí Odùduwà ibi a ti ń lo àjùmọ̀ lóyò ibi a ti ń sọ Yorùbá tó ṣe kọ wáyẹ́kì ló ti wá lọ́dọ̀ wa bí wa là ń sọ Yorùbá tí gbogbo Yorùbá gbọ́dọ̀ forí balẹ̀ tí gbogbo Yorùbá gbọ́dọ̀ sọ níbikíbi tí wọ́n bá wà ọba kọ́pa níbikíbi tó bá pọ̀ ọmọ rẹ̀ ní Yorùbá tí wọ́n bá sọ̀rọ̀ níbi wọ́n bá pe àwọn Yorùbá sí kò gbọ́dọ̀ sọ èdè ní ìyàtọ̀ sí tí wọ́n ń sọ yìí. Wọ́n bá ti sọ Yorùbá mi tí ọ̀tọ̀ ń lọ́kọ́lọ́ lẹ́nu. Àmàlí Yorùbá. Ọ̀ gbọ́dọ̀ sọ Yorùbá mi yàtọ̀ sí Yorùbá tí ń sọ ní Ìwó, Ọ̀yọ́. Àwọn ọ̀dọ́ wa bì. Ẹ̀dẹ̀ náà wà bẹ́ẹ̀. Nígbà bàbá ńlá wa Odùduwà tó ń lọ sífẹ̀. Nítorí ibẹ̀ yẹn dàbí Èkó gbà yẹn ni gbogbo èèyàn lọ fẹ́ jọba ń bẹ̀ gbogbo ẹni tó jọba ń bẹ̀ àlejò ní gbogbo wọn. Odùduwà jọba ń bẹ̀ kì í sọ ọmọ bẹ̀ ọmọ àdó wa ń bì. Ọ̀sán gangan jọba ń bẹ̀ ògbó ní ògbó àwọn ìlàjẹ́ wọn lọ jọba lẹ́yìn ògbó. Ọba àlùfáà láyé mọ rẹ ọmọ Ifá láyé. Àwọn tí ń jọba níbẹ̀ ibẹ̀ dàbí Èkó láyé àtijọ́ tí gbogbo èèyàn máa ń fẹ́ lọ ọbẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀ èèyàn ní jọba lẹ́kọ̀ọ́ lọ wá láti àgbẹ̀ bíbíà. Wọ́n rò pé bẹ́ẹ̀ lórísun ní ẹ̀kọ́ lórísun ní. Gbà ìfún omi dà wá láàmú nígbà yìí. Wọ́n gbogbo ẹ̀kú léwu ó rí pé òdò gbàgbé kọjá. A lè gbé bí láyé àtijọ́ water works náà tó jómi agbani ńlá àárín ìlú wa ló wà. So nígbà tí ò tíì sí pé wọ́n gba ọ̀nà fómi àárín ìlú ló mọ́ pọ̀lọpọ̀. Nígbà Oòduà dé Ilé Ifẹ̀
òun àtọ Bàtálá ní ọjọ́ du oyè torí ẹ̀ lọ Bàtálá ò fi rí ọba jẹ ẹ lè gbọ́ kó Bàtálá ipò jọba ìlú kan ẹ lè gbọ́ kó jọba nítorí wọ́n jọ du oyè gbà kan náà Odùduwà ló wín ó sì wín ìṣe ẹgbẹ́ tó bá bá yẹn du ọba wọ́n ìgbà títí wọ́n èkú wọ́n ìgbà wọ́n ìjọ́lọ̀ wọ́n ìgbà pé kí ẹni tó jọba kọ́sà ló ń fi pọ̀ ọmọ tiẹ̀ ọmọ ọ̀kan àwọn yẹn ilé máwọn ìkókó rẹ̀ àwọn máa tó tẹ́ ẹ̀ bá mọ̀ tán bàbá tiwa tá a bàbá ojú òbá wọ́n yìí sábọ̀rìṣà wọ́n mọ̀ lọ ní Ọlọ́run lọ́kan lọ́wọ́ àláyé àwọn tí ọ̀gbá tí ọmọ bí wọ́n lè sin lọ́hùn ẹlòmíì yà bàrà tí wọ́n bá ní bọ̀rìṣà gbogbo ayé ní máa bọ̀rìṣà nígbà àwọn ọmọ bí wọ́n sì pọ̀ náà gbogbo ayé nígbà ojú dúdú ní gbogbo ayé tí wọn ò tí ì sí pé ẹ̀sìn pé gbogbo ayé bá mú nǹkan nígbà tí ìrọ̀lọ́run yìí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ tó lọ ẹgbẹ́ lè síwájú bàbá mi jẹ́ nkùtùkù pé ní kó ṣàkíyàn ọdún láwọn amọ̀lọ́run ọba kan ṣoṣo tí ò pé méjì. Tí àwọn olóòṣà yẹn bá ń sọ̀rọ̀ tí a máa ń sọ̀rọ̀ kí a máa sọ̀rọ̀ ẹ̀sìn wọn ẹ má sọ yí pé ọba olórìṣà lọ́ba ǹjẹ́ máa ti jọba Ọlọ́run níjọba ìpìlẹ̀ ọba ìpìlẹ̀ ní tí ń jẹ́ kábíyèsí Ọlọ́run ọba ni tó dáyé àtẹ̀kùn ẹ̀ tó ta bá ń sọ̀rọ̀ yí pé ẹ̀sìn ọba àwọn ọba ní ń pè a jẹ́ pé ọba ò ní ọ̀gá mi ju ta ní lọ ipò tàbí ayé ẹ̀ lórí táwọn tí wọ́n pe àwọn ní ẹ̀rùn nífa oníkèéní sọ́kọ̀ Odùduwà bàbá wa máa ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà tó tí wáyé Ọ̀rúnmìlà tó déwò àbí Ọ̀rúnmìlà tó déwò tó gbé lókè òrì lẹ́gbẹ́ ìyà tí Ọ̀rúnmìlà jẹ́ ń wò ní ẹ̀ ń pè ní ìyàwó púpọ̀ fẹ́ fọmọ ọba bí ìyàtọ̀ jẹ níwò nígbà tó fẹ́ fọmọ ọba kò sówó tí ẹ fọmọ ọba wọn lè náwó gbà náà kì í sì ṣọdẹ tí ó lọ mẹ́rin wá kì í sẹ́wó jagunjagun tí ó lọ ṣe kíni tí ó lọ kẹ́rù wá. Iṣẹ́ tó ń wò yìí òun ríran kò ṣeé sanwó ìyàwó ẹnìkan ríran fún yín lẹ́ẹ̀kan yóò wà lóun fẹ́ gbọmọ lọ́wọ́ ìwọ gan ronú ẹ̀ wò kéèyàn kàn ní ọjà mo rí pé lọ́la ẹ̀dọ̀ lọ́la o ẹ fi yín fún mi ní ọ̀rọ̀ ẹ̀yin ìyá wa ta ló lè gba kéèyàn aríran l'Ọ̀rúnmìlà kìí sì ṣègbà Odùduwà lọ wá bàbá tó padà léwu òun lòún ṣe ní àṣẹ bí ọmọ Èkìtì ní Òkè Ìgbẹ̀tì àrùn aláyẹra nìyá rẹ̀ jẹ́ bàbá rẹ̀ jẹ́ àròkọ wọ́n kó sì tún ní alias jẹ́ pé nítorí pé wọ́n fọ́kùtà ní jákùtà sáàmọ́ ni ṣé yẹn wá ní Ọlọ́run tiwa ẹ̀ tí ń ríran àìmọye ẹ̀ tí ń ríran nìsín wọ́n tí wọ́n bá ti ń pa ìbọ̀rìṣà wọn tí wọ́n bá ń pa pọ̀ mọ́ nítorí èmi ni custodian of culture and tradition
Èmi ni wọ́n kó àṣà àti ṣe Yorùbá lé lọ́wọ́ tí àwọn abọ̀rìṣà tó jẹ́ ẹ̀sìn tí ì ṣe àwọn onífá ẹ̀sìn nìyẹn. Wọ́n fẹ́ tan ẹ̀sìn wọn, ẹ̀sìn Ifá wọn àti ìbọ̀rìṣà wọn pẹ̀lú aṣọ àlàárì tiwa, pẹ̀lú abetí ajá wa. Ìlú wọn ọjọ́ tiwa, àwọn èlùlù wa, ẹ̀rí wọn ni àwọn abọ̀rìṣà yìí. Agbo àti ìlú wọn wò ní ṣe ìlú. Ẹ̀rí gbogbo pé nǹkan tí a máa ń ṣe ọjọ́ ti Yorùbá, aṣọ funfun ni a máa wọ̀, wọ́n máa ń ní kí gbogbo wa ká wọṣọ funfun. Ṣé aṣọ funfun ni Yorùbá máa wọ̀? Aṣọ òkè ni aṣọ òbí. Bẹ́ẹ̀ nígbà wọ́n ń ṣe ojúde ọba níbẹ̀. Ṣé aṣọ fún gbogbo wọn wọ̀? Kí gbogbo wa wá dàbí òkú tí wọ́n fẹ́ gbé lọ sí. Nígbà wọn bá rẹ́dí èèyàn láti kú bí a ṣe ṣe ní Mọ́kà. Ọba ti lọ Mọ́kà ọjà gbére ní òótọ́ lọ ń lọ tó bá sì wọ lọ́run yóò dá padà. Ọ farun ta ni a máa ń farun fún? Wọ́n kà ń ṣe ibi kékeré. Ẹ bá lọ tó bá dé ẹ kí kú oríire. Ó kí kú oríire ni ọlọ́kù ni. Ó wà dá ọ padà wá. Ọba sì ti gba ọmọ ẹ pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni Ọlọ́run ṣe kí ni ó ti parẹ́. Ọba ti kọ́ sùn Mùsàlífà, ó wá lọ gbé ní Mínà fọ́jọ́ mẹ́ta. Pẹ̀lú ó ti mọ̀ pé ipò òkú ló wà. Gbogbo yìí. Bẹ́ẹ̀ ṣe àti ọba àti ìjòyè àti pírẹ́sídẹ́ǹtì bẹ́ẹ̀ ṣe àti bíríkìlìyà àti agbègbè àti ọmọ ọ̀dọ̀ tí ọ̀gá rẹ̀ rán lọ àbí bóyá ọmọ ọ̀dọ̀ tó ga ẹgbẹ́ jẹ́ kí wọ́n tọ́ ọmọ àwọn lọ́hùn. Àti gbogbo yín ẹ̀ ń lọ sùn ní ojú kan náà ní ọba ìjọba Mọ́kà tó bá ti fẹ́ ṣe hajj. Ọyọ fìlà nínú aṣọ ara ni ọyọ fìlà kúrò, ọyọ bàtà, sí pátá ìdí rẹ̀ ní sísòkò. Sì ti mọ̀ pé kọ́ ọba ti kú báyìí, aṣọ ara mi jẹ́ òun náà ló ṣe kí ni. Àwọn èéṣe ìran tí máa wọṣọ funfun káàkiri. Àwọn olóòṣà ni wọ́n máa wọṣọ funfun, ìlẹ̀kẹ̀ funfun, ìlẹ̀kẹ̀ tí wà í ṣe funfun gbòòrò. Wọ́n máa ń wálẹ̀ báyìí. Ẹ máa wo àwọn àṣà tí ọba ti jọ ti yín. Ẹ yẹ̀ wò dáadáa ẹ̀yin ọmọ Yorùbá. Àṣà tí ọba ti jọ ti yín, ìlẹ̀kẹ̀ tí ò ti jọ ti yín. Ẹ rí ìlẹ̀kẹ̀ wọn. Ẹ ṣe máa ń mí ìṣe ẹ̀. Tí ó green tí ó ṣe gbogbo ẹ̀. Red and green gbogbo ẹ̀. Àwọn Yorùbá ìṣẹ̀ Yorùbá kọ̀. Wọ́n á máa jáde pàpà láì jọba àná. Ọba ògbó kí ni ẹ ń pè lọ́ba? Ẹ máa gbọ́ bọ ògbó ni, ọba àṣẹ̀ṣe, ọba akíní, ọba akíní. Ìwọ ẹlẹ́gbé àṣà ga. Ẹ̀yin lẹ́lẹ́gbé gbàṣà ga ṣùgbọ́n ẹ̀ ń dádé. So on bàṣà jẹ́ nù àwọn ọ̀yẹ́ pẹ́ àṣà yẹn. Ọ̀bẹ jẹ́ káwọn ọmọ wa kí wọ́n ríṣẹ́. Wọ́n ní àmọ́ ọ̀wọ́sọ ọ̀gbọ́n. Ta ni ọ̀wá sófin? Ta látòfin fún? Ta látà àláyì? Aṣọ táwà ọ̀hún. Nígbà gbogbo yìí máa ń wọṣọ ọ̀gbọ́n àní ta látòfin fún? Ta bóòlù ló fi ó ṣe tà? Ó sì jẹ́ pé iṣẹ́ ti wá nu. Àṣà wá nu. Ẹ má
ẹ má fi àṣà wa gbé ìbọ̀rìṣà yín. Wọ́n ní wọ́n sọ fún gómìnà ẹgbẹ́ kí gómìnà bá ti lè sọ fún wọn pé ẹ̀yin náà ẹ má máa sọ pé ilẹ̀ ni ọ̀pá tó bá mú lọ́wọ́ adé tó bá èmi mọ́ lọ sáde èmi fúnra èmi kọjá bọ́ láti. Nígbà aláṣẹ̀dẹ̀ ní sáde ẹ̀rọ máa ní Ṣàngó lọ sáde Ọ̀yà ló máa dé wá kìnìkan ló máa dé wá. Ẹ má pa àṣà ìṣe tí Yorùbá ẹ má papọ̀ mọ́ ìbọ̀rìṣà. Nígbà bá lọ́wọ́ àwọn bàbá wa Odùduwà ọ̀bọ̀rìṣà. Nígbà wọ́n bá ti lè mú òrìṣà tó dùdú àbọ̀ wa, máa dán lóríṣà. Àní tí a bá ti lè mú wá tẹ̀lé wá ẹ̀yẹ mú wá. Ẹjọ́ yẹn mo fi Ọlọ́run ṣẹlẹ̀ Olódùmarè ọba tá a jí ìṣẹ̀lẹ̀ nígbà wọ́n bá ti lè mú orí pé Ṣàngó ní olùkọ́ òbí máa bọ̀ sí. Mo Ṣàngó àgbà. Bí ẹ bá ti lè sọ pé Ọbàtálá ní ẹ̀yìn Oòduà abọ́ múra wọn ní ẹni nígbà Ọlọ́run bẹ́ dáyé ó wá rán Ọbàtálá látọ̀run nígbà wá Ọbàtálá wá ń bọ̀ ọba Mẹ̀múyó bọ̀ Mẹ̀múyó wọ́n wá ní òun ò lè parí iṣẹ́ ní a bá gbé fún ẹ̀ńtọ́ Mẹ̀múyó. Ẹ má pa ẹ má ti pa nítorí èmi ni custodian of culture èmi ni mo wà nípò láti dáàbò bo àṣà àti ìṣe. Ẹ bá wá ti fẹ́ wá bà àṣà àti ìṣe Yorùbá jẹ́ ibẹ̀ ni àti máa ní ẹ̀jẹ̀ ẹ̀kọ́ olórin kan ní wọ́n ti ní problem. Ó ti kọrin nígbà náà wọ́n ti ní problem. Ẹ fi àṣà àti ìṣe Yorùbá lẹ̀. Kírísítẹ́nì ò sọ pé àṣà àti ìṣe Yorùbá ni Kírísítẹ́nì. Muslim ò sọ pé àṣà àti ìṣe Yorùbá ni Islam. Wọ́n ní ẹ̀sìn ni wọ́n pè é, àbí? Ní tó bá ti papọ̀ mọ́ sísìn Ọlọ́run, Ifá wọ́ṣípà lẹ́gbẹ̀rẹ̀ ayé, wọ́ṣípà ẹ̀sìn nìyẹn. Ẹ̀sìn Ifá, tẹ́ ẹ bá bẹ́ẹ̀ tán láàrin wọn, ẹ má fi àṣà tèmi jẹ́ custodian ẹ̀. Tẹ́wọ̀n tí a gbélé mi lọ́wọ́ ni pé, ètò bá ti fẹ́ bà àṣà yìí jẹ́, ṣé kí ni? Ẹ̀yin onífá oníòòṣà ẹ̀yin lẹ fẹ́ bà àṣà àti ìṣe Yorùbá jẹ́ èmi sì ní agbára láti sọ pé rọ̀yìn. Àwọn èsì abọ̀rìṣà àwọn bàbá ńlá wa Olódùmarè ni wọ́n sìn ni wọ́n bọ. Wọ́n ìwúrò ogún fún Olódùmarè ni. Ẹ̀yin lẹ lọ́lọ́run mẹ́jọ, Ọlọ́run mẹ́wàá, Ọlọ́run kéékèèké. Nílẹ̀ Yorùbá ọlọ́run kéékèèké. Yorùbá kẹ́ẹ̀mọ̀ lẹ́ni ẹ̀yin Yorùbá lọ́lọ́run kéékèèké níbi tẹ́ ń gbàdúrà Ọlọ́run tààràtààrà lẹ máa ń lọ sódò Olódùmarè tẹ̀lé máa ń sọ̀rọ̀ fún. Ibi tí ẹ̀sìn tí ń jẹ́ tẹ̀yìn pè ní Islam èdè Lárúbáwá nìyẹn. Ibi tí Yorùbá àti ẹ̀sìn yẹn tó ti pàdé òun ni pé ìmọ̀ Ọlọ́run ní ọ̀kan. Ibi tí a bá pọ̀ ṣe India ni wọ́n ti ń sin Ọlọ́run ní ọ̀kan ṣoṣo nígbà wọn débẹ̀. Bó ṣe Amẹ́ríkà, bó ṣe London, wọ́n tí wọ́n bá ti pe Ọlọ́run ní 20. Ó ti yẹ bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá o, ẹ̀yin ọmọ Odùduwà àbí? Tí bàbá yín ò bá ṣe bàbá ń ṣe. Ẹ
má jẹ́ kí ẹ máa parọ́ fún yín ifá ní àbí tẹ̀wódó kíní ní àbí tẹ̀wódó ìgbà á tẹ̀wó fún ìbọ̀rùn mi là. Bọ̀ yìí láì lòbí lọ́rùn mi là tó wá. Mo ì tí ì bí. Nítorí ẹ̀ làwọn èèyàn fi lè kóòtù ẹ̀. Ní tí wọ́n bá ti lè kóòtù tí wọ́n rántí kí ni ìjẹ́mọ̀ ẹni ẹsẹ̀ dé. Nítorí kọ̀sẹ̀ tó lè kóòtù Odùduwà. Wípé ọ̀rọ̀ báyìí lọ sọ. So èèyàn mi pé ta lọ́kọ́ wá nù. Àti ìmọ̀ ọkọ̀ nǹkan nígbà ayé. Wọ́n yẹ máa nígbà ayé Ọ̀rúnmìlà yẹn ọ̀pẹ́ sígbà náà ta bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀kan. So àwọn èèyàn sì ní ọ̀ṣun. Mọ́ kọ̀sẹ̀ tó lè kóòtù Odùduwà. Kọ̀sẹ̀ tó lè kóòtù Ìmọ̀. Ṣàngó gan kọ̀sẹ̀ tó lè sọ tó sọ báyìí. Ògún gan kọ̀sẹ̀ tó sọ pé nǹkan báyìí ló sọ. Wọn ò lè sọ pé nǹkan báyìí lọ Bàtálá sọ. Ọ̀pọ̀ sí kọ́lẹ̀ nígbà yẹn kò tí ì sí báírò àti pẹ́ẹ̀nì. Kò sí tákàdá mà náà. Nítorí ẹ̀ náà fi lè kó ti Ọ̀rúnmìlà tiẹ̀ òun sì máa káàkiri gbogbo òlú tí ó máa dápá káàkiri tí ó máa ríran aríran. Òun náà sọ pé kí ló gbogbo ẹ̀. Ó ní Ọlọ́run lọ́mọ ẹni tí yóò sì kí ló gbogbo ẹ̀. Kò sí nǹkan míì tó wà bí ó pẹ̀ ju pé ó ti ní òun kọ́ lòun ṣe nǹkan òun kàn ríran ní o. Ẹ̀wọ̀n àmà ni ọba àwọn ọba lónìí ẹ̀mí lọ́ba. Tani jẹ́ fáníwájú ọba àwọn ọba. Ẹ̀dẹ̀ má jẹ́ kí a parọ́ fún yín wípé nígbà Ọ̀rúnmìlà ló ohun Ọlọ́run èso ohun Ọlọ́run. Ohun ọba tèmi ń sojú èmi làrólé Ọlọ́run ọba. Ọba àwọn ọba ni wọ́n máa ń pè é lọ́ba àwọn ìjòyè, pé lọ́ba àwọn èèyàn nítorí àwọn ọba ló gbé ìlú kọ̀ọ̀kan lé lọ́wọ́. So ọba àwọn ọba kan òun ní ìyan ọba òun ló sọ pé kébì máa rólé fò òun gangan ni ọba ẹ lè fojú kan kábíyèsí. Ọlá rẹ̀ lèmi ń lò. Nítorí ẹ̀ ní tẹ́ bá kí mi kábíyèsí máa ní kábíyèsí Ọlọ́run. Kí n lè bá a sọ pé òun gangan ni ọba. So ipò gbogbo ọba nílẹ̀ Yorùbá kábíyèsí Olódùmarè ló ní. Kìí ṣe Ifá ló ní, kìí ṣe Ọ̀rúnmìlà Ifá yẹn ní tí èmi ò fi gbà nípa ohun Olódùmarè ni pé kí tó máa ń sọ fún yàn kéèyàn lọ bọ̀rìṣà. Béèyàn bá ń ṣiṣẹ́ fún Olódùmarè tí bá ń ṣiṣẹ́ fún ọ tó wá tún ní kí á lọ máa sọ ṣé ọ̀rẹ́ ní sọ náà pé tó Ọ̀rúnmìlà tó bá jẹ́ pé àti Ifá tó bá jẹ́ pé ohun Ọlọ́run ní tòótọ́ ohun Olódùmarè ẹnìkan ní ọmọ ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ fún òrìṣà lé òyìn fòrìṣà kan bẹ́ẹ̀ lé ní lọ máa bọ́ ó ṣiṣẹ́ fún Coca-Cola ó wá ní kí ẹ lọ máa bọ́ Pepsi kí ẹ lọ máa ra Pepsi. Iṣẹ́ rẹ̀ ọ̀tá pẹ̀lú Coca-Cola. Ó ṣiṣẹ́ fún MTN ó wá ní ìtí nẹ́tíwọ̀kì òbí dá ní pé ọ̀lọ́ bá Glo. Iṣẹ́ rẹ̀ ọ̀tá ní MTN ọ̀lọ́ máa bá. Èmi pé Olódùmarè mo pé Ọlọ́run fún mímọ́kà mo ní kó lọ́ọ̀ kó wá ṣe ẹ̀yin náà pé Ṣàngó. Ibi ọba gbọ́mọ̀làdé. Ẹ̀tọ́ bá jọ́ lọ́rùn ẹ̀tọ́ ọba gbàbẹ̀ ọlá rẹ̀ ní kó fi tọrọ. Ẹ̀yin náà ẹ̀fọ́lá Ṣàngó ẹ̀fọ́lá Fáyín tọrọ. Bí n bá ti fọ́ Olódùmarè lè ní Ọlọ́run ọba ọba kan ṣoṣo ni. Tí ò pé méjì. Ẹ̀yin náà lọ pé tí ẹ má
I'm a custodian. Anybody come and for this? I'm a custodian of culture and tradition. Anything that will tarnish or bring down my culture, my tradition, from wearing agbada made of wood, from tarnishing it and rubbishing it and telling people not to wear. Everyone, bẹ́ẹ̀ ni ẹ̀sìn ti yín nìyẹn. Ẹ má pe ẹ̀sìn ní àṣà. Wọ́n tán láti bẹ́ẹ̀ pé wọ́n ní mọ̀ Olúwo bà culture àṣà àti ṣe wá jẹ́. Wọ́n ní bẹ́ẹ̀ ń ṣe kìí ṣe àṣà àti ṣe. Wọ́n á mọ orúkọ ìlú ti yín àti irú ẹ̀yà tẹ̀jẹ́ tẹ̀ fi ní àṣà. Àlejò ni tẹ́ gbé wá. Etí ń jẹ́ àṣà tiwa, òun ni òfin. Sáyá, àlárì, kálùlù, agogo nílẹ̀ ti lọ́dọ̀ tiwa, àwa máa fi lu kéré o láyé àtijọ́ ìgbà. Àìdí ìlú síjó, èmi ò lè jó ságogo, wọ́n máa fa agbó ráwọn akéde lọ síta kí a máa lọ lù kéré o, ọba ní ẹ wá nígbà báyìí o, ọba ní ẹ ṣe báyìí o, níta máa fà tó sí lọ́dọ̀ tí. Ẹ láti yànnàná ẹ̀ kẹ́mọ tí ń jẹ́ àṣà àti ṣe. Ọlọ́run tó wà ní kìí ṣe Ọlọ́run Sáúdí lèmi lọ ọgbọ́n. Ọlọ́run tó dá Saudi Arabia, tó dá ìlú Èkó, tó dálẹ̀ Yorùbá. Èdè àwọn Lárúbáwá ni wọ́n fi ń pè ní Allahu. Èdè yẹn ilé ẹ̀ṣẹ̀ èdè pé bóyá èdè Islam, gbogbo èdè ìmọ̀lọ́nlọ́kan. Nítorí Christian tó jẹ́ Lárúbáwá tọ́jọ́ ọmọ ní ilẹ̀ Yorùbá, kí ni Christian ní pọ́lọ́? Olódùmarè àbí? Olódùmarè náà? Wọ́n ń pè lọ́lọ́, wọ́n ń pè lọ́lọ́dùmarè. Yorùbá tó jẹ́ àbí? Abọ̀rìṣà náà wọ́n ní Olódùmarè. Mùsùlùmí náà ní Olódùmarè. Ní ilẹ̀ Lárúbáwá, Christian ni tó jẹ́ Lárúbáwá. Ìtí ń pọ̀ lọ́hùn níbẹ̀ ni Allah. Christian wà nílẹ̀ Lárúbáwá. Ẹ bá dé Egypt, ẹ bá dé Palestine, máa rí Christian. Ìtí ń pe Ọlọ́run náà níbẹ̀ ni Allah. Abọ̀rìṣà náà níbẹ̀. Ìtí ń pọ̀ lọ́hùn ní kíni Allah. So kìí ṣe pé èdè Lárúbáwá ni èdè. Nítorí tẹ́yìn Yorùbá tẹ́ bá dé Kàábà, kí ló fi gbàdúrà sọ́lọ́? Yorùbá ni. Kí ló ìgbàdúrà sọ́lọ́? Èdè wo ló lò? Sọ wá ní sọ pé Allahu Lárúbáwá nìkan lọ́gbọ́n. Ọgbọ́n Yorùbá ní Kàábà, Ọlọ́run tó ń pè. Òun lọ lọ́run tó gbọ́ French ọgbà ẹgbẹ́ èyí. Tó ti yé wa, tí ọba yé yín, gbogbo gbà tí ọba yé yín, ẹ mú pẹ́ṣẹ̀ rẹ̀ wá. Ọba àwọn ọba ló fèmí bí èmi làrólé Ọlọ́run. Ní tẹ́ ẹ̀ bá hàn ní fọ Ọlọ́run ẹbí mi. Iṣẹ́ tèmi lèmi ń ṣe yóò tẹ́ bá gbọ́ tí mò ń sọ̀rọ̀. Iṣẹ́ ẹ̀yin àfa àkọ́ ni mò ń ṣe. Ọba ní máa ń sọ̀rọ̀ ta ni? Ọlọ́run, ọba àwọn ọba. Kò sí iṣẹ́ míì fún ọba tó wà lórí àpèrè Ọlọ́run ọba lórí ayé. Dúpọ́ sọ̀rọ̀ ta ni lọ? Ọlọ́run. Iṣẹ́ ọba yìí. Tí n bá tún ti gbé òòṣà bíbá yìí. Ìwé ìsọba mọ́.
ọba tí bá ti ń bọ òrìṣà kì í ṣe kí ni ọba ilẹ̀ Yorùbá tó bá ń bọ òrìṣà tí ń sìn nǹkan mí yàtọ̀ sí Olódùmarè ọba kì í ṣe ọba olórìṣà ni babaláwo ni abọ̀rìṣà nìyẹn ẹni kó lọ jọ́ ìyàn àwọn ṣègùn ọwọ́ sẹ́mi ṣe ibi táwa ti rí tí ń jẹ́ ọba òun ni ọ̀dọ̀ Ọlọ́run ọba ìyẹn ni ọba àwọn ọba pé Ṣàngó Ọya ní ọba àwọn ọba Ifá gan ìríran ní máa ṣe kò lè mú ẹnìkan báyìí kò ní ọba yóò wo òṣùwọ̀n tí a bá kó èèyàn lẹ̀ yóò lo òṣùwọ̀n eléyìí dá àwọn ẹ̀wọ̀n bá wọn bá sọ pé ẹni tó sùnwọ̀n ẹ̀kún jù mọ́ ọba jẹ́ pé ẹni tó sùnwọ̀n ẹ̀kún jù ní ẹni tí ò lò lọ àwọn afọbajẹ ò ní olówó ní ẹ̀jẹ̀ tẹ̀sí bọ́ nítorí olówó bá mú tálíkà tí Ifá bá mú tálíkà ẹnu ká máa ṣe kí ni ẹnu bọ́ bẹ̀rù. Ẹ̀yin bàbá aláìmọ̀ kan lẹ̀ kó tó bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ̀sọ́ babaláwo kan àbí pásítọ̀ kan àbá àfáà kan wọ́n bá ní olóòní sàbí olóòní fìràkù babaláwo oníṣègùn ní kẹsàs. Ayé òun àtọ́mọ̀ ẹ̀ parí. Kó tó bẹ́ẹ̀. Gbogbo wọn abẹ́ ọba náà wà. Ọmọ ìlú ni ẹ́. Wọ́n tún fẹ́ ṣe kí ni? Wọ́n tún fẹ́ joyè lọ́dọ̀ ọba. Abẹ́rẹ́ wọn máa ń àdéhùn ẹ̀jẹ̀ àràbà. Wọ́n máa ń jẹ́ àràbà abẹ́ta ní ti lọ. Àwọn ẹja àwíṣẹ́ kìíní abẹ́ ọba kí ẹ ṣe. Kí ló dé tẹ̀ ń wá pọ̀nlé sí? Ẹsẹ̀ ń wá wádọ̀ ọba tẹ̀ sọ́mọ̀ èyí lẹ̀ ga jù. Sọ́mọ̀ èyí ni kíní yí ga jù. Kọjá pé inú ọ̀dọ̀ yín náà lẹ́tì máa ẹ máa mọ wọ́n máa múrú kẹ̀rẹ̀ káàkiri wọ́n máa múrú kẹ̀rẹ̀ wọ́n máa dálé. Ta ní gbàsá jẹun? Ilẹ̀ ń gbàsá jẹ́ àwọn olóòṣà ní gbàsá jẹ́ sọ ọjọ́ báyìí. Tó kí ló dé tó múrú kẹ̀rẹ̀ lọ́wọ́ kí ló ń rọ̀ pa tó 50 years? Ṣé wọ́n ní ọba? Ṣé ọba ni wọ́n ní ọba àdúgbò lọ jẹ ta ló fi ọjọ́ ọba? Tó ọba ti jọba àlú èé sọba. Ọba àlú ilẹ̀ Yorùbá tó bá sì ti ń bọ òrìṣà kìí sọba mọ́. Fìdí ẹ ló wà. Abọ̀rìṣà ni. Ọmọ aládé làwà. Ọmọ aládé ni ọba yóò dúdú àwọn ọba ni. Lámúrúdù ọba ni. Aláyélúwà tàbí kò àlọ́mọlúwàbí ọba ni. Ádámà ọba ni. Yorùbá sì ní àbíkú orúkọ ẹ̀ àdá nínú àmọ̀. Ìyàwó ẹ̀ ní à ń pè ní awáwù jáde látara. Kí ni ìtumọ̀ lámúrúdù? Àwọn tí ò mọ èdè Yorùbá ni a máa ń pè ní lámú ni a ń pè bẹ́ẹ̀. Bọ̀ tí Yorùbá máa pè bí Yorùbá bá pè Babátúndé nìsín máa pè Babátúndé. Bọ̀ ẹni tí ò bá mọ̀ yóò ní Túndé. Bẹ́ẹ̀ náà ni Ọlámúrúdù yìí. Lámúrúdù. Ọlámúrúdù. Wọ́n yọ ókò bẹ́ẹ̀ ó di Lámúrúdù. Bẹ́ẹ̀ náà bọ́ bá fẹ́ pe Ọláwálé tó yọ ókò bẹ́ẹ̀ kí ló wà ní Láwálé. Bọ́ bá fẹ́ pe Adéwálé tó bá yọ ékò bẹ́ẹ̀ Adéwálé.
ọlá ìtàn tó bá yọ ó kò mẹ́ ó yìí. Ó ti á lè àwọn ọlọ́run fún nínú ọgbọ́n. Ìlú wo ló sì ti ṣẹlẹ̀? Ọlọ́run ní iye ayé tẹ́ pè ní ìlera látọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n bá wù á fi màlẹ́kà gbé ọ̀rọ̀ wá. Wọ́n bá sì wù á fi ìlera láti inú. A fi gbé ọ̀rọ̀ wá yóò sì sọ fún wa pé báyìí. Ó sì gbọ́dọ̀ bá wọn. Bá mọ̀ pé ọlá kẹ́nìkan tó mú ìtumọ̀ ọlámúrú dúdú wá. Ní ìlú wo la ti túmẹ̀? Lámúrú dúdú ni ọlá mú irú dúdú yìí. Bí ẹ ṣe máa ń sùn nǹkan kì í. Ọlá mi ti dé, òní ọlá mi dé, ẹ̀ lè fi tí sí mọ́. Ọlá mi ti di méjì, òní ọlá di méjì. Adé tó kún ilé òun lásán ní ilé. Báwa ṣe ń sọ orúkọ ńlẹ̀ Yorùbá ni wọ́n ń pè ní ìsókì. Ṣé nǹkan Táyé àti Kẹ́hìndé wa tọ́ ayé wò olódi Káyọ̀dé? Ọ̀kányìndé, ọmọ tó Káyìndé ní àgbè. Ọ̀sẹ̀ lómìn tó tún ní nǹkan míì fún ìbejì ju Yorùbá lọ. Ó gba àwọn míì tí wọ́n bí ìbejì ní gbogbo ìlú mi. Àwọn ọkọ̀ John James ni wọ́n sọ wọ́n. Àwa la ní ìtumọ̀ fún gbogbo ọkọ̀ tiwa. Nígbà ẹ̀ bá ti rí ìtumọ̀ ẹ̀ ní Yorùbá kì í ṣókọ Yorùbá. Ṣàngó èsókọ Yorùbá kò ní ìtumọ̀. Bó lẹ ṣe á gbọ̀ débi pẹ́ẹ́tẹ́ tó máa ń bọ etí ìṣe orúkọ Yorùbá. Ìyá rẹ̀ ló pé ní bàbá rẹ̀ ní Yorùbá. Ṣùgbọ́n ìyá rẹ̀ lọ́sọ lóko ó pọ̀ bàrìbá ni kì í sókọ Yorùbá. Àbí ìwọ sún Ṣàngó pọ̀ fún òun kó yóò rí nínú Yorùbá. Ó lè bá ń bẹ̀. Kò sí tí ń jẹ́ àwọn òní tí ń jẹ́ Ṣàngó. Kò sí tó lè súnkì tó fi sọ pé Ṣàngó. Gbogbo ọkọ̀ Yorùbá ló ní ìtumọ̀. Kìí ṣe oríkì ni mò ń sọ o. Oríkì ni Àkàngbé, Àlàmú, Àtọ́kẹ́, Àṣàkẹ́, Àdìgẹ́, ṣùgbọ́n tó bá ń lọ ọkọ̀ Yorùbá gidi, ọmọ rí Títí Láyọ̀. Ọlá mi ti dé. Ọlá mi pọ̀ sí. Gbogbo ẹ̀ ó ní wọ́n máa ń so nǹkan pọ̀ lé lóṣù ọ̀la. Owó ni àbí. A fi ọlá bí ọmọ yìí lò. Ọmọ yìí o, ọlá la fi bí nígbà tá a wà ní ọlá la bí òun nílé a fi ọlá bí ní asókì òdì àfọlábí. A dá nínú àmà òní àdá. Ìdè èdò pè ní created from clay. Created kí lẹ pè ní Yorùbá? Àdá. From nínú clay. Àwa ẹnìkan là ń pè clay ní àmà. Kò sí ìran mi. Àmà kìí dẹ̀ ṣe yẹ̀pẹ̀ ní àmà. Àmà gbọ́dọ̀ go through process which is iyẹ̀pẹ̀ pupa àti omi lọ́dàpọ̀. So bẹ́ẹ̀ má tó lò mọ tí ń dámà, o gbọ́dọ̀ mọ̀ pé kìí ṣe iyẹ̀pẹ̀ ní àmà. Ọ gbọ́dọ̀ dàpọ̀ mọ́ kí ni? Omi. Bọ̀ bá dàpọ̀ mọ́ omi ló lè fi máa nǹkan. Ọba tó jẹ́ pé ọba Ọlọ́run ọba. Kò sí Ọlọ́run èso òrìṣà òkè o, ẹ̀mí jẹ́ kí a parọ́ fún yín o. Ìtí ń jórìṣà ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ ẹ bá ti gbórúkọ kan, ẹ máa yànnà náà. Kí ni jórìṣà? Bí ẹ ṣe pé òun, iná ló ṣe tù. Orí ṣáá. Dábàá ti ẹ̀ ní òrìṣà. Orí ó ṣáá. Ta lórí? Ọlọ́run. Ó ṣáá. So the meaning of òrìṣà is God chosen. Táwa ni Ọlọ́run ojú sí. Gbogbo yín lòrìṣà. Nítorí gbọ́dọ̀ jì. Ó ní kí ni? Àkólẹ̀kọ́. Wọ́n bá ti dàkúnlẹ̀kọ́, ó ti di wèrè. Lẹ́yìn Ọlọ́run,
nítorí ibo ni wọ́n ti ń fún wọn lóúnjẹ ibo ni wọ́n ti máa fún wọn lóúnjẹ ṣé wọ́n ń jẹun lẹ́lẹ̀ oríta ìwọ tó fẹ́ bọ̀ ètò ọ̀bọ̀ tó lè fọ́lẹ̀ wọ́n kọ́kọ́ sọ pé kọ́lọ̀ jẹ́mi náà máa jẹun lẹ́lẹ̀ ìwọ kọ́kọ́ sọ pé kọ́lọ̀ jẹ́ kí ó jẹ́ pé tí a bá ti mu ọtí tí a mú sẹ́nu wọ́n wà tún sí i àbí wọ́n ní òrìṣà mo sinapu ṣé sinapu ká lọ nígbà wo sinapu dé lórí ìsọ̀gbọ̀n tí ń jẹ́ sinapu tí ò tí ì pẹ́ tó dé àwọn tí sinapu ẹ̀ ṣe èdè Yorùbá èdè Dutch mo lẹ́tí wípé ọtí líle ogun gan ẹmu lógun ọmọ mẹ́mu àmúpa kátá àmúpa ìmúdàbọ̀. Ẹ sọ pé àwọn abọ̀rìṣà kọ́ mú ká yọ ìbọ̀rìṣà àwọn ẹ̀sìn wọn kọ́ yọ kó nú àṣà àti ṣe Yorùbá àwa Yorùbá àìṣe abọ̀rìṣà Olódùmarè ó ní agbára púpọ̀ àṣẹ àti agbára tèmi ń lò ní tí ò sì sí ẹ tó tó bẹ́ẹ̀ kọ́ bá pé Olódùmarè bí wọ́n ṣe ń pè é ọba lọ Mẹ́kà ó lè máa sọ kí ó fi kọ́ lọ́wọ́ kò ṣeé sọ pé ọmọ mi Àdùfẹ́ láǹṣà nínú ọmọ mi kéde Yorùbá ìlú ẹ̀ lọ sọ ọmọ Lárúbáwá ni ó fi Lárúbáwá sọ̀rọ̀ sọ́lọ̀ English ó fi English bọ́lọ̀ sọ̀rọ̀ French ó fi France bọ́lọ̀ sọ̀rọ̀ Igbo ó fi Igbo bọ́lọ̀ sọ̀rọ̀ ń bọ̀ bá débẹ̀ tó fún èdè tó bá gbé dé Mẹ́kà ńlọlọ́run gbọ́ ẹ̀sìn kan ò lédè ẹ má jẹ́ kí á ba èdè Lárúbáwá jẹ́ mọ́ iná ẹgbẹ́ ẹ má sì báwo yẹn kéwù èdè tọ́lọ́run fi gbé bá ṣe máa sin Ọlọ́run wá lọ nítorí kò sí ẹnì kankan tó mú bá ṣe máa sin Ọlọ́run wá ju Adéwálé Muhammad. Bẹ́ẹ̀ ṣe ní Irinbí ẹni Irinbí bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe ti ṣe mọ́tò kó tó di pé ìbò wá ṣe mọ́tò nígbà òkòdé ẹ̀rọ àbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni Islam tẹ́lẹ̀ wọ́n bí yín sínú ẹ̀ èyí tí wọ́n ń pè ní Islam ni kí ni wọ́n ń pè ní Islam? 100%. Gbígbà fún Ọlọ́run ọba kan ṣoṣo. Sòtọ́ ẹni tó bá ti jẹ́ Ọlọ́run kan ṣoṣo, ibi tí a máa ti mú wá níbikíbi ẹ̀sìn tèmi. Tó bá ti di Ọlọ́run tó pọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ mọ Ọlọ́run lọ́kan ṣoṣo, agbára wà mẹ́ẹ̀. Kò tí ì sí bàbá ó tàn. Tó o bá ti dúró tọ́ Ọlọ́run kan ṣoṣo. Mọ́tò ọba dúró tọ́ Ọlọ́run kan ṣoṣo, tó lọ́run ó ṣàdílé rẹ̀, ogun ayé ògbórí ẹ̀. Wọ́n nà mọ́lẹ̀ débi pé nítorí tó o bá ti dúró tọ́ Ọlọ́run, tó o bá ti ṣe 50-50. Mo dúró ti lé mo tó ń bọ̀ ìṣà mo dúró ti mọ Ọlọ́run ṣùgbọ́n òòṣà lọ́ba ẹ̀yìn tó àdánwò bá dé ìmọ̀ bó ṣe pé méjèèjì àbí mẹ́fà pọ̀ lẹ́ẹ̀. Tó o bá ti dúró tọ́ Ọlọ́run ló dúró tì ọ́ òní dúró tì ọ́ etí ojú òfin ti èmi nù yóò sì fún yín gẹ́gẹ́ bí ọba àlú tí ń fẹ́re tí ń fàánú tí ń fẹ́ ìrànlọ́wọ́ tí ń fẹ́ ìgbéga àti ayọ̀ fún mi òun ni kó dúró ti ọba tèmi dúró ti tó sì jẹ́ pé kò tí ì sí ogun náà wọn ò bí bàbá lọ́tọ̀ dá wọn ò bí bàbá aláwo dá parípa gbá yàrá yà bàbá wọn ò tí ì bolóògùn ọ̀dà ìkàlù ìwọ̀n òbí dá ẹ máa fáwọn bàbá kan wà ìkàlù tí wọ́n fẹ́ máa bà wá jẹ́ báyìí wọ́n máa gbé wọ́n máa láti àdé age of 85 wọ́n máa bọ́ sórí ẹ̀mí mọ́ ìyẹn lọ́ba ìwọ̀ ṣé mo mọ̀ orí ké tó lọ ṣé mo rí ọ ní
ṣé mo rí ọ ṣé mo mọ̀ náà yọba tó wá ọmọ parọ́ ẹsẹ̀ inú bẹ̀rẹ̀. Bàbá mi rí. Ilé ìjọ dírẹ́bà. Ẹ̀dọ́ ẹ̀mọ́ wọn jọ dá Marine and General. Ìfájẹ́ Morocco. Father is an insurance man. Got a first class. Thomas Ogbe, you need education. I got a first class one. Ọmọdé wa Nostrum Primary School. Níbàdàn. They're living at àwọn ibi tó dàbí Ìkòyí àbí Níbàdàn. Total Garden. That's where we live. Lójú ojú Total Garden. Wájú Baptist. Ọmọ àpárọ̀ báyìí. Ọmọ àpárọ̀ báyìí. Ẹ̀mí ni a ní kọ́wájọ. Olè ọbẹ̀ gba bàbá lọ́jà fún olè ọlọ jíjùlù wọ́n fọlẹ́ abọ́lẹ́nu. Obì lọ́la lábọ́lẹ́nu. Obì ọjíjùlù rẹ̀ jẹ́ ní ẹni ní a bá lọ alábọ́lẹ́nu. Ìràwọ̀ rẹ̀ ti já nílùú yìí. Ó máa ń ba ayé àwọn ọmọ jẹ́ ni ẹ lọ wo máa wo gbé kíní síbí ẹ lọ wo ọmọ ẹni ta ni Wáídì ọmọ first born ẹ̀wù káàkiri ọmọ láńkẹ́rì tì ká ẹ lọ wò ọmọ ẹni tí ó tó ọmọ ọlọ́mọ ẹni tí ó fọba jẹ ó tí fọba ẹ lọ wo ọmọ ẹ títì ọmọ ẹ ní ṣe gé pa ẹ gbówó ẹ yóò ṣiṣẹ́ gbówó ẹ yóò tó lọ òdò ọmọ wọn lọ òdò yìí láti ọmọ Wáídì yìí alọ́mọ Wáídì òkúdò ebe yìí mọ̀ bá yá ṣé èèyàn lè bínú tọrọ mọ́ èyí ó bínú tọrọ mọ́ ẹni tí ó tó ní ayé ta ló tún ṣe ń bì àbí kọ́ máa kọ́ àwọn èèyàn mọ̀ kọ́ máa bá táyé àwọn ọmọdé àwọn á ti gba àwọn ọmọ òun lọ́wọ́ ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ gbogbo ọ̀bẹ fogún lẹ̀bọ̀ ọmọ ogun kẹ́ ló ti ta. Èmi ṣé mọ́ta àgbọn yín? Ṣé ṣe bàbá tí ń fà nílẹ̀? Ó tún lù sí. Ẹni tó bá tó bẹ́ẹ̀ kó gbógun tì. Ayé ẹ̀ bàjẹ́ nù. Má jẹ́ babaláwo, má jẹ́ oníṣègùn, jẹ́ àfáà, wọn ránṣẹ́ pẹ́ nìkan. Pé kọ́ wá bí kọ́ wá sóògùn kan. Olódùmarè. Wọ́n pè ní àlá. Wọ́n pè ní Ubangiji ní Haúsá. Wọ́n pè Chineke ní Igbo. Wọ́n pè God ní German. Wọ́n pè Die ní French. Bákan ṣoṣo tí òpin méjì ẹgbọ́n kan ní ẹ̀yin ìyàwó ẹ má jẹ́ pé sùn ṣe ń gbé ìbò tẹ́ ẹ̀ bá ti fi òòṣà mọ́ èso lè wọlé tọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí èso tó bẹ́ẹ̀. Ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ kéṣù mọ́ bá fọwọ́ kàn yín kó mọ́ bá fọwọ́ kan ẹni tí ó bá ti mọ Ọlọ́run tó bá ti fò òòṣà bọ́ èṣù lọ́lọ́pàá tí ó mú èṣù sì ń ṣiṣẹ́ fún ta ni Ọlọ́run ní ṣiṣẹ́ fún ọmọ aláìgbọràn ìwọ́n tó bá ti mọ Ọlọ́run èṣù ní wọ́n rán sí ìwọ́n tó bá ti mọ Ọlọ́run èṣù ní délé èṣù lè dọ́dọ̀ tì í ẹ mọ Ọlọ́run lọ́kan. Ọlọ́run ọba kan ṣoṣo ní látèmi lọ gbogbo egún ìbí bàbá Jésù eyín kan mọ́ àwọn ìyá bàbá tó ti bọ òrìṣà gbogbo àwọn ìyá bàbá tó ti fi àìmọ̀ tí wọ́n ti fi bọ òrìṣà gbogbo irú egún ìbí tó lè máa fa ìdíwọ́ àti ìdènà tó lè máa fa ìsàn tó lè máa fa àìráàánú gbà ìjákulẹ̀
àìrágbéga gbogbo orí egún ìbí ó lọ ń dáríjì. Gbogbo kúrò lórí yín. Ẹ máa lọ́lá. Ẹ máa yàn lọ́wọ́. Lápò ojú èmi lọ. Adá fún màmá ń dàrú. Báyìí láti pa. Máa ń tàkàlàkà. Wàhánà àdúkà. Wàhánà aláàdíkà. Wọ́wádíkà mọ́sítàtà. Wọ́wádíkà mi ṣáàrì mọ́sítàtà. Abu laka binini. Abu laka. Pakifiri. 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 Ayinahu. Báyà kìfì. Sẹ́ni tó lè dárí ní àfiwọ́ ni. Gbogbo ẹ̀ṣẹ̀ táwọn bàbá àwọn ilé bàbá ní ìrandíran ni. Torí kò sí ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì jù ní kéèyàn mú nǹkan mímọ́ lọ. Àwọn bàbá wa tó ti jẹ́ pé wọ́n ti ṣerú ẹ̀ṣẹ̀ yìí tí ègún wọn ti ń jà lórí àwọn ọmọ gbogbo ẹ̀ṣẹ̀ báyìí wọ́n jẹ́ òrò lórí àwọn ọmọ. Nínú ìdíje tó mọ̀ ọ́ oríjì wọn. Ìṣe àwọn bàbá wọn foríjì wọn. Àwọn bàbá wọn tí wọ́n ti lọ foríjì àwọn ọmọ. Ká máa ń bẹ̀bẹ̀ fún òkú náà kò ní bọ́ọ̀lù foríjì lọ. Bọ́ọ̀lù foríjì gbogbo ẹ̀ṣẹ̀. Kó wá wo ti àwa náà tá à ń ṣàdúrà fún wọn. Kó mọ̀ jẹ́ kẹ́ṣẹ̀ wọn kúrò lórí wa. Ẹ̀ṣẹ̀ wọn tó ń wà lórí wa tá a fi ń ṣiṣẹ́. Táànú òfin sí, tí ìrànlọ́wọ́ òfin dé, tí ń fa ìsàn, tí ń fẹ́ kún, tí ń kò ṣe Ọlọ́run. Wọ́n ti ní látèmi lọ. Àwọn ò ní bá wọn bọ òrìṣà mọ́. Àwọn ò ní gbàgbọ́ ní òrìṣà mọ́. Ọlọ́run wá foríjì. Tèmi náà. Òrìṣà àwọn bàbá ńlá tí wọ́n bá ti ṣe, tí wọ́n ti fi àìmọ̀kan tí wọ́n fi ṣe Ọlọ́run dáríjì. Rí wọ́n fi láyà balẹ̀. Bó o ṣe fi Mẹ́kà àti Mọ̀dínà láyà balẹ̀, bá ń fi ìlú ìláyà balẹ̀. Àti láà mú ìbọ̀rìṣà kúrò nílùú yìí. Nígbà ìbọ̀rìṣà parẹ́ l'Amẹ́ríkà, ẹni ní Mẹ́kà, tí ìbọ̀rìṣà parẹ́ ọgbọ́n lábẹ́. Kò sí ìlú tó lọ́lá tó Mẹ́kà sí ti dé Saudi Arabia. Even gan àwọn èèyàn mọ̀ ní Amẹ́ríkà ní Saudi Arabia. Bí odidi Amẹ́ríkà tí bá ṣe mẹ́gáàdì rẹ̀, irú èèyàn wo ló jẹ́? Ọlọ́run o! Ọlọ́run o! Ọlọ́run o! Amẹ́ríkà ṣe ń ṣe mẹ́gáàdì fún Saudi Arabia. Jẹ́ ká Amẹ́ríkà lè ṣe mẹ́gáàdì fún wo? Wọ́n máa yáwó débẹ̀, wọ́n máa sunkún. Àyà kan ló ní owó ní Mẹ́kà o. Owó ní Mẹ́kà o. Ẹ bá ń gbọ́ Ọlọ́run o. Ìlú táwọn èèyàn ń sunkún pé wọ́n fẹ́ lọ ọbẹ̀. Irú ọlá rúùlù bẹ́ẹ̀. Pẹ̀lú ọlá tó ṣe fún Ànábì Muhammad. Kò sáà ti ẹ náà ìwọ náà fọlá rẹ̀ tọrọ sí ìlú rẹ̀. Ó ṣe ṣàgbọ́lọ fẹ́ fi ọlá rẹ̀ tọrọ lọ fi tọ́. Irú ọlá tó ṣe fún Muhammad. Irú ọlá tó jẹ́ pé nítorí Muhammad ló fi ṣe. Mẹ́kà ọ̀lọ́lá tẹ́lẹ̀. Ọlọ́mọ Mẹ́kà. Wọn ò sínú tàn. Nígbà Ọlọ́run ti rán Muhammad ní ìjọba Ọlọ́run ànábì ọkọ̀ Mẹ́kà mọ́. Ọlọ́run o! Ọlọ́run o! Ọlọ́run o! Èmi náà ń fọ̀wọ́ mọ́ lọ́wọ́.
ìlú ọlá tó ń polówó jù ní gbogbo àgbáyé. Gbogbo àwọn ìlú yòókù jẹ gbèsè. Amẹ́ríkà gan jẹ gbèsè. As of 1997, America won $39 trillion debt. Ẹ bá dé ìlú ibi tí a ń pè ní 42nd Street ní Times Square, wọ́n máa ń ṣe bí neon light báyìí. Ẹ máa rí ní tí Amẹ́ríkà jẹ, àwọn ò fi pamọ́. Yóò mọ̀ tàn báyìí. Wọ́n mọ̀ sọ iye debt iye gbèsè táwọn sábì ọ̀jẹ̀ gbèsè. Ọlọ́run ti àti àti pò ṣàfihàn rẹ̀. Ànábì dé. Ìjọ náà lọ láàárọ̀. Gbogbo àláwọn èèyàn máa sọ fún mi. Ọlọ́run ìwó. Àwọn àwòrán. Láyé gbogbo ayé ọ̀bá wá yín wá. Tí gbogbo ayé ọ̀bá dé wò ó ní àwa wọ láàfin. Ọkàn àwọn ọmọ bá yìí. Gbogbo ayé yìí ẹni kọ́mpìnì tó lọ ń dá sílẹ̀, ilé iṣẹ́ tó dálẹ̀ sámọ̀ òkú. Ahmed. Kábíyèsí bẹ́ẹ̀ sọ, kábíyèsí. Tí a máa wọ náà ni, tí a máa náà bá náà ni. Ó sì mọ ibi tó fọlá sí ní inú kọ́mpìnì rẹ̀. Bẹ́ẹ̀ sọ. Ilé iṣẹ́ tó lọ ń dálẹ̀, olọ́mọ ibi tí ó fọlá sílẹ̀, olọ́mọ ìlú tí ó sọ di chief of staff, olọ́mọ ẹni tí ó sọ di vice president, olọ́mọ ẹni tí ó fi jẹ secretary. Ọlọ́run. Àlùwò yẹ nú àwọn. Káwa náà ní kò. Number 1 ní ká jẹ́. Yárí nǹkan mú yẹn gan. Ọba àlú ó ti lóun ṣetán. Ìwọ nìkan ìwọ nìkan. Àwọn ọmọ ìlú náà ní ìwọ nìkan. Wọ́n ti jẹ̀yà ti pẹ́. Wọ́n ti mọ̀ àwọn onípo ìlú àfààfà. Ìlú tó mọ Ọlọ́run lọ́kàn ni. Wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ti pẹ́. Ọlọ́run. Wọ́n jẹ́ kó jẹ́ pé a máa sìn ọ́. A ní rí nǹkan mú wọn. Mẹ́ta lè rí nǹkan mú wọn. A fi ìlú lọ́kàn. Obìnrin, ọkùnrin, ìjòyè, ọmọ ọba, ẹ̀kọ́ lọ́wọ́ ni. Ọlá yóò rí bẹ́ẹ̀. Yóò ju gbogbo orí òkú lọ. Yóò mọ̀ rí bẹ́ẹ̀. Yóò máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí pàdánù. Ẹ̀mí sùn. Ọlá. Allahumma amin. Gbéga ọjọ́ ti bàbá wá síwájú ìdánwò. Ẹ̀pọ̀ tá ń ṣe ẹ̀yẹ. Gbogbo àwọn ọ̀tá mi lè fi mú bí ṣe ẹ̀yẹ. Láti gbọ́ ọkọ̀ tí mo Ọlọ́run lọ́kàn, gbogbo àwọn ọ̀tá mi pátá, wọ́n máa ń ṣe ẹ̀yẹ pátá. Láti gbọ́ wọn bẹ́ẹ̀ mẹ́rin. Wọ́n sọ̀tọ̀ púpọ̀ gan nígbà tó yá ìgbéga mẹ́kànlá ìjà. Ọba wo ni ọba Mẹ́kà rán ministers? Ẹ̀yìn ìgbà mo dé Sáúdí dá tó fún wa ní ẹ̀bùn. Gbogbo ẹ̀ lárí. Ilé ìfẹ́, ilé ètò. Wọ́n láti kágbó ẹ̀mí. Ilé ìfẹ́ kò yẹn. Ó ti pọ̀ jù. A láti kágbó ẹ̀mí. Ẹ̀bùn tẹ̀ ń kó ìgbì, àkọ́mọ́ ọba,
àti àwọn kábà. Mo tún wá di pé mo dé Mìnà, yẹn bá tún ní kí mínísítà. Ọba wo ni ẹ ṣe bẹ́ẹ̀? Àtúwá wà ní first page, front page. Ọba tí ò lójú àdúrà ti wá, ọba tí ò já ṣe tí ó wọ̀rọ̀ wá o. Àwa sọ sára sọ́lọ́run ọba. Ìwọ ti gòkè. Alhamdulillah. Ẹ̀yin lè gòkè o. Alhamdulillah. Ẹ̀yin má bá wọn dìde ọba wọn. Ọba eléyìí, Ọlọ́run kàn lè ní. Mo sì dúpẹ́. Ọba eléyìí àmì ni. Eléyìí ṣe ràkúnmí sọ́ọ́lù tí ń so mẹ́lẹ̀. Eléyìí ṣe Jésù tí wọ́n kàn máa dìde. Eléyìí ò ṣe é pa. Ẹ̀yin náà ò ní ṣe é pa. Ẹ̀mí mú. Òkè lẹ́mọ̀ lọ. Àyíkáyẹ̀ ọ̀gbọ́n lórí àwọn ọmọ, lórí aya, lórí ọkọ, lórí ọkùnrin, lórí obìnrin, ọgbọ́n táyé òjú rẹ̀. Wọ́n ti mú ní làbìlaka. Irú àwọn ọgbọ́n tó ju ọgbọ́n Facebook lọ. Ẹ̀rẹ̀ báyé ọ̀bá dé Facebook lọ́jọ́ kan. Àwọn ìgbádùn. Wọ́n mọ iye èèyàn àwọn èèyàn ẹ̀jẹ̀ wà bí ní ìlẹ́gbẹ́. Yẹn bá ti sáré kò mí ní ìsìn. Wọ́n sọ pé wọ́n ti dùn bẹ́ẹ̀ gan. Wọ́n ti dùn bẹ́ẹ̀. Ọgbọ́n tó yẹ pé táyé ọ̀bá dé tí wọn ọ̀bá débi ọgbọ́n yẹn níjọba mú un gbádùn. Irú ọgbọ́n yẹn ọlọ́mọba ṣe fà wọ́n. Ó ṣe fádà. Ó pé ìfẹ́ ìdálẹ̀ gbogbo ayé yìí tí wọ́n bá ń wá Facebook yẹn every second yẹn pawó bẹ́ẹ̀ kó bá ti bọ́ síbẹ̀ báyìí ó ti fún un lówó. Kó bá ti ṣí Facebook báyìí ó ti ń sanwó fún Mark Zuckerberg. Irú ọlá bẹ́ẹ̀, irú ọgbọ́n bẹ́ẹ̀, ọgbọ́n mẹ́ta tí gbogbo ayé tí wọ́n bá ti jí báyìí wọ́n gbọ́dọ̀ sanwó fún ọ. Irú ọgbọ́n bẹ́ẹ̀ kọ́ lọ sọ sí. Ó ṣe bọ́ ọmọ Yorùbá tí ọ̀gá bọ̀ ìsà. Ẹ̀yin tẹ́ bá ń bọ̀ ìsà, ẹ̀yin náà lọ pé àwọn bá bọ̀ ìsà. Ọba tí bá ń bọ̀ ìsà, abọ̀rìṣà ni. Èyí sọ̀tà mọ́. Oníṣègùn ni, babaláwo ni ẹ máa pè á. Àwọn babaláwo ni. Oníṣègùn ni. Abọ̀rìṣà ni ẹ. Àwọn èyí sọ̀tà mọ́. Ọlọ́run ti yọ kò lára wọn. Wọ́n kàn ní ilé ṣàfihàn ẹgbẹ̀rún bá. Sẹ́yìn máa wọn kan wà tó ẹ pé sọ pé ẹ ṣàmújà lọ. Ọba mi wọ́n fi jẹ yóò gbẹ́nu yẹn wálẹ̀. Owó kọ́ ni ọlá o. Àwọn ọba Bábílónì náà ní ọlá, àwọn lówó. Àwọn Yẹ́mẹ́nì náà lówó. Wọ́n rìnrìn àdúgbò rẹ̀. Àdúgbò ògbérin wá. Àbí? Àlámúdà rẹ̀ káyípa. Lọ́dà fún Yẹ́sù. Lọ́wọ́ pọ̀. Àmín.
Fídíò náà lẹ ṣe rí yẹn, ọba amúgbó, ọba fatibítibí fùfú tó máa ń fà yìí táwọn olóyìnbó ń pè ní cocaine. Information jẹ́ kó yé mi pé ọba yìí ń fà dáadáa. Ojo yé mi níye wípé tó bá ti gbà sórí dáadáa ló máa ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí. Ẹ̀yin olólùfẹ́ mi, àbí kí lẹ̀yin náà rí, àbí kí lẹ̀yin náà gbà kó ń ṣe ọba Olúwo. Ẹja tó wá bira wa ní ìbéèrè yìí, ǹjẹ́ ọmọ Yorùbá ni ọba Olúwo gan? Ǹjẹ́ ọmọ Yorùbá ni? Ǹjẹ́ ọba Olúwo ǹjẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn ni? Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ètò kan máa wáyé lórí ìkànnì mi
lágbára Elédùmarè lọ́la a ti ṣe ètò yẹn kù ṣùgbọ́n a ò parí ẹ̀ a máa parí ètò yìí lágbára dẹ́dà ṣẹ̀dá lọ́la ni kò ní ju ọ̀la lọ gbogbo nǹkan tí ẹ̀yin olólùfẹ́ mi bá rí nínú fídíò tí mo ṣẹ̀ fi wọ̀nyí yìí ẹ bá mi fi sí abẹ́ comment section nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí a mọ̀ pé gbogbo tá a ṣe lónìí ọ̀rọ̀ ìtọ́nilọ́la àwọn ọmọ wa ṣebí à ń ṣìwé ìrántí kan bàbá wa Awólọ́wọ̀ a sì ń wo àwọn fídíò ẹ̀ kọ̀ọ̀kan a sì ń ka àwọn history ẹ̀ kọ̀ọ̀kan bàbá wa Akíntọ́lá náà ń kọ́ agbọ́ ìtàn nípa wọn kátẹ̀gbà pé bá wọn ti bí mi o bá mo sì kéré o I don't know bẹ́ẹ̀ mi ò gbọ́njú bá àwọn yẹn ó ti yẹ ìyá wọ́n tiẹ̀ ti bí mi wọ́n ti bí mi ṣùgbọ́n mi ò tí ẹ̀ ó ti yé yín àgbọ́njú bá wọn dáadáa ṣùgbọ́n ìtàn sọ̀rọ̀ nípa wọn ìtàn tó sọ̀rọ̀ nípa wọn yìí náà la fẹ́ kó sọ̀rọ̀ nípa ọba Olúwo tí àsìkò yẹn bá ti tó ìdí nìyẹn tá ò fi ní padà lẹ́yìn ọba Olúwo àbí tí àwọn onílé ò fi ní padà lẹ́yìn ẹ̀ láì jẹ́ wípé wọ́n ṣe ìdájọ́ fún torí pé alábọ̀dé ọba ni tó ń dójú ti ilẹ̀ Yorùbá nílé àti lókè òkun ọba búburú ní ilẹ̀ Yorùbá ọba Olúwo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀kọ́ tẹ́ bá rí sí fídíò yìí ẹ bá mi fi sí comment section ẹ ṣé mo dúpẹ́ o Oòduà àgbèwá o kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára dẹ́dà ṣẹ̀dá ilẹ̀ lérí wa tó ń ṣe Yorùbá nation a máa débẹ̀ lágbára Elédùà ẹ ṣé o ẹ̀yin ọmọ aládé ó dàárọ̀ ẹ ṣeun ẹ bá mi share ètò yìí o.